ẹ ṣe sure pé nǹkan kọ́ lẹ lọ́mọ. ìdí tí mo fi sure nílé sà. tó bá yọ oko wọn ibìkan méjì wà tó lu. ẹjọ́ sọ àbúrò kan láti kọjá. ibìkan méjì wà tó máa ń tó lu tí nǹkan máa ń jáde níbẹ̀ ṣá nǹkan máa ń jáde níbẹ̀. ó lu ò lẹ́gbẹ̀ẹ́. níbi orí oko lu ọ̀nà méjì ni ó lu méjèèjì. ọ̀rọ̀ girlfriend kọ́ tí wọ́n bá yẹ pé mò ń parọ́ tó yẹ kí mo tún fi yẹn kó rí bá bìtẹ̀ lẹ́mà ni mo fi ń parọ́ mi ìmọ̀ ẹjọ́ rò dáadáa. ó lè jẹ́ ìlẹ̀ nínú. kò sure pẹ̀lú evidence wà lọ́wọ́ mi gbogbo ayé ti bọ̀ pẹ̀lú kọ́ bọ̀ lọ́wọ́ but èmi náà ṣì ń sísìn pé èmi mo lọ́mọ kọ́sẹ̀ mi mo tọ́jú ọmọ èmi ni mo sin bí ọmọ èmi mo sanwó hospital ra ìwọ ọmọ ṣekú mọ so èmi mo dẹ̀ tọ́jú ọmọ débi tó dé. sẹ́yìn lẹ́rọ. bẹ́ẹ̀ni. bó lọ ṣe jẹ́. ẹ̀tọ́ ti ìgbà tí mi àti Christiana pàdé àjọ sọ̀rọ̀ ìgbà yẹn mi ò mọ̀ pé ilé ọkọ ló wà létàrọ̀ mo tún mọ̀ pé ilé ọkọ ló wà táìmù yẹn ilé ọmọge ni mo mọ̀ àtàjọ sọ̀rọ̀ àjọ wà dáadáa títí létà ní padà sọ fún mi pé ilé ọkọ lòun wà ìgbà tí mi mọ̀ mi kò sọ lẹ́yìn ìgbà tó lóyún ló sọ pé ilé ọkọ lòun wà. bẹ́ẹ̀ni. ok so lẹ́yìn ìgbà tó lóyún lẹ́lẹ́ fẹ́ lọ mọ àwọn èèyàn rẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n ẹ ti mọ̀ pé lọ́kọ̀ ńgbà tẹ́lẹ̀ fẹ́ lọ mọ àwọn èèyàn rẹ̀. so èmi as an hepatitis B patient àwọn náà tá bá wà nulẹ̀ wọ́n ní ẹni tó bá hepatitis B pé dókítà àwọn sọ pé kò ní pẹ́ kú. but ẹni tó fún mi lóyún yẹn nìyí. ẹni tó fún mi lóyún yìí. sígbà tí máa yín bá yín lájọṣepọ̀ sáwọn ò bá yín lájọṣepọ̀ ni. àjọ ní alájọṣepọ̀ ni before kí n tó lóyún ṣùgbọ́n tí mo ti lóyún ẹ̀ta mọ̀ a wà lẹ́nu pé mo ṣe fẹ́ lọ bí mo ṣe fẹ́ rówó torí kò sí pé bóyá iṣẹ́ kankan tá a ní tá à ń ṣe. ok kẹ́ ẹ tó lóyún ni máa yín bá yín lájọṣepọ̀. bẹ́ẹ̀ni. kẹ́ ẹ tó lóyún òun náà bá yín lájọṣepọ̀. bẹ́ẹ̀ni sà. báwo ló ṣe dá yín lójú pé ọmọ ìtì máa yín ni kò ń ṣe tiẹ̀. àwọn ìyàwó ilé ṣá gbogbo ọ̀rọ̀ kì í sí lẹ́yìn alábàáhùn èmi wá tún lè léyè lẹ́dùnmarè left right and center ilé ìpele mọ̀gbà ìyàwó ilé ló forí àgbò méjì sọ́ra wọn yìí bówó ẹ̀ tọ́jú ìyàwó ẹ̀ dáadáa kó o fi gbogbo tó o ní láyé kó o fi bá a lò bó bá máa ṣàgbèrè yóò ṣe àgbèrè tí ò sì sí tí mẹ́tàlá ẹ̀ ó rí ṣe sí àbí àwọn ìyàwó ilé òde òní kọ́ lóòótọ́ kì í ṣe gbogbo wọn náà o àmọ́ ọ̀pọ̀lọ̀ níta bá débi ìrùkà fò ó lóyún ó pọ̀ mọ́ tún fa báàgì Nigeria Limited ọ̀rọ̀ yìí lágbára jù púpọ̀ àbá kí ló wá dé ọkọ ló ń tọ́jú ọmọ àlè yìí tó rò pọ́ mọ́ òun lòun ń tọ́ àlè ní ṣe fàájì káàkiri yìí kí Ọlọ́run má ṣe wá bí a ò ṣe fẹ́ o lọ́kọ tó fi ọjọ́ mẹ́ta gbáko ṣègbéyàwó kí ó tó rí ìyàwó tọrọ nílé wọn ló ti bọ́ sí ógọ́dù yìí àlè ń kígbe wípé àfi kí òun gba ọmọ tó jẹ́ tòun orin wo láwà kọ sí gbẹ̀dú báyìí ẹ̀yin ọmọràn tí mo yóò gbé nínú karahun ẹni láti rí eléyìí o ọ̀rọ̀ yìí tóbi títí kódà ẹgẹrẹmìtì ni oyún àkọ́bí àti kejì ló ń dàárín wọn rú báyìí Christiana ti bá nǹkan jẹ́ kanlẹ̀ ṣẹ̀fún wa lélẹ́yìí ní àbẹ́ẹ̀dì Ọlọ́run ó máa ṣọ́ wa o a ò ní ṣe ẹsẹ̀ gbé o àwọn ìyàwó onípangbé tí farowájú pọ̀ mọ́ ti pàkọ́ Elédùmarè yàwá yà Sátánì o pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ yìí ṣé ogun ló ń jà lórí arábìnrin yìí ni àbí àfọwọ́fà tiẹ̀ ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó buyọ sí Christiana máa sọ wípé ọ̀nà bíi méjì ni okú ọkọ òun mà ti lu lẹ́gbẹ̀ẹ́ tó sọ wípé ìdí gangan lèyí tó fi nọ́ọ̀sẹ̀ síta ọ̀rọ̀ ló bá mo kó mo rò wá ètò tún wáyé lọ́tẹ̀ ìtún lágbára ẹ jẹ́ àjọ wò ohun tó ṣẹlẹ̀. mo wá fẹ̀sùn kan. ẹ ti wá ń dùn ní ẹ ti wá. ok. mo wá fẹ̀sùn kan Kọ́ndé Kọ́lápọ̀. obìnrin ok. àti máa yẹn. kí lorúkọ tí wọn mórúkọ Sẹyẹ kí ló ṣẹlẹ̀. ní 2018 mo ṣe wedding pẹ̀lú. ẹ ṣe wedding. it's not just girlfriend. no even like 3 days wedding mo ṣe pẹ̀lú ẹ. in 2018. ẹ ṣe cultural ẹ ṣe gbogbo ẹ. I play bachelor night. ẹ ṣe bar chief àwọn náà ṣe ẹ ṣe sàkọ bridal shower. so ní 2018 so gbàtọ first of 2021 ó máa ń sọ̀rọ̀ ẹni yìí nílé nígbà àjọ wa nílé àjọ ń gbé àbí ọmọ ẹlẹ́kìíní àbí ọmọ ẹlẹ́kejì yẹn ṣaláìsí ní hospital after 2 days. So 2021 along the line ó ṣàlóyún ní 2021 so èmi náà dẹ̀ ní wí físà láti travel gbà yẹn lọ sí Bahrain
so oyún yẹn ló wà nínú ẹ̀ tẹ́mi fi lọ oyún ẹ̀ tó bí like bí oyún oṣù mẹ́ta àbí ọ̀kan lèmi fi travel so fish tí mo wò pé bóyá ọmọ mi ni ó wà nínú ẹ̀ ní pé bóyá èmi lóyún in the travel so after like 4 months in travel a lot of things ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ṣá so later this year let me say this 3 months 3 weeks ago ọkùnrin yìí àwọn family mi ṣá sọ pé ó fẹ́ gba ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ó fẹ́ gba ọmọ èmi ò dẹ̀ sí ní Ìbàdàn so wọ́n á pè mí pé ó fẹ́ gba ọmọ tó wà lọ́wọ́ ìyàwó mi àbí nǹkan kan wọ́n á pẹ̀ta ló lọ́mọ so later ṣá pẹ̀lú àwọn evidence tí mo ti rí òun ṣàkílẹ̀ mọ̀ pé òun fẹ́ gba ọmọ kóun ló lọ́mọ òun náà dẹ̀ jẹ́wọ́ fún àwọn kan pé. sorry cultural kí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan traditional ni ẹ̀yin lẹ́mọ̀ àbí nǹkan sẹ̀yìn ara orí Facebook yìí ni ẹ máa wà right. so ó ṣàkílẹ̀ mọ̀ pé òun fẹ́ gba ọmọ ilé mi dẹ̀ ló wà láti ọdún tí mo ń tọ́jú àtọmọ. wedding lẹ́tẹ̀ ṣe ẹ̀ ṣe wedding. sọ́mọ àkọ́kọ́ náà fẹ́ gbà àbí kejì. ẹlẹ́kejì tó gbé pọn yìí. lọ́pọ̀ yẹn oh time yẹn dẹ̀ travel. mo foyún sílẹ̀ kí n tó travel oyún wà nù. ẹ̀ẹ́dẹ̀ pẹ̀lọ́n púpọ̀. ẹ̀ẹ́dẹ̀ pẹ̀lọ́n. ẹ̀rú bí ọdún mélòó. kò tọ́dún rárá sí torí fisa ìṣù àti pé oyún ọmọ yìí ìgbà tó bímọ mo rẹ ìwọ ọmọ mo ṣe wọ́n ṣe kò mọ lèmi ò sí nígbà tán ṣe. ilé yín lọ sí wa. bẹ́ẹ̀ni inú ilé mi ló wà títí di 3 weeks. ẹ sì communicate. bẹ́ẹ̀ni tó fi bímọ. bẹ́ẹ̀ni. so 3 weeks ago yẹn náà ní issue ṣẹlẹ̀. àṣírí tú pé mi kọ́ ni mo ní ọmọ tó jẹ́ pẹ́ni tó ń lò lọ́mọ ni. ó lè jẹ́ ìlẹ̀ nínú. kò ṣù ọ pẹ̀lú evidence wà lọ́wọ́ mi gbogbo ayé ti gbọ́ pé mi kọ́ mo lọ́mọ but èmi náà ṣì ń sísìn pé mi mo lọ́mọ kọ́sẹ̀ mi mo tọ́jú ọmọ èmi ni mo sin bí ọmọ èmi mo sanwó hospital ra ìwọ ọmọ ṣèkó mọ so èmi mo dẹ̀ tọ́jú ọmọ débi tó dé. sẹ́yìn lọ́mọ. bẹ́ẹ̀ni. bó lọ ṣe jẹ́. ẹ̀ 20 ìgbà tí mi àti Christiana pàdé àjọ sọ̀rọ̀ gbà yẹn mi ò mọ̀ pé ilé ọkọ ló wà later on mo tún mọ̀ pé ilé ọkọ ló wà táìmù yẹn ilé ọmọge ni mo mọ̀ àtàjọ sọ̀rọ̀ àjọ wà dáadáa títí tí oyún fi wà lára rẹ̀ bọ́dẹ̀ ti lóyún òun náà ló sọ fún mi along the line mo tó mọ̀ pé nígbà tí oyún yẹn ń yọ dáadáa tí ń padà ń sọ fún mi pé ọkọ òun claim wọ́n á jóye pé sí ọkọ rẹ̀ padà gun orí ẹ̀ kó tó travel out tó fi ń rí oyún yẹn claim wọ́n sàṣàlàyé bẹ́ẹ̀ pé ọkọ òun gun orí òun wọ́n dẹ̀ ti ń sọ pé kó mú mi lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ kọ̀ọ̀kan nígbà tí oyún yẹn wà lára rẹ̀ ó ń sọ pé kò tó time kò fún mi láàyè ńgbà yẹn débi tí màá mọ àwọn èèyàn rẹ̀ kọ̀ọ̀kan. now stop complicating yourself ma sir ẹ sọ pé ìrí ọmọge lẹ rí. bẹ́ẹ̀ni kò sọ fún yín pé òun ti lọ́kọ. mi mà kó tí kọkọ sọ fún mi. kò sọ bẹ́ẹ̀ àbí. ẹ wá sọ pé ìgbà tó lóun lóyún ẹ wá ní pé ṣé kò jẹ́ kọ́kọ́ ẹ gorí ẹ̀. ọkọ sọ fún mi ọkọ rẹ̀ gorí ẹ̀ bọ̀ òun náà ló sọ nípa ọkọ̀ owó gorí òun mọ́dẹ̀ bí léèrè. bọ̀ ẹ mọ̀ pé lọ́kọ̀ náà. létà ní padà sọ fún mi pé ilé ọkọ lòun wà. ìgbà tí mi mọ̀ mi kò sọ. lẹ́yìn ìgbà tó lóyún ló ń sọ pé ilé ọkọ lòun wà. bẹ́ẹ̀ni. ok so lẹ́yìn ìgbà tó lóyún lẹ́lẹ́ fẹ́ lọ mọ àwọn èèyàn rẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n ti mọ̀ pé lọ́kọ̀ ńgbà tẹ́lẹ̀ fẹ́ lọ mọ àwọn èèyàn rẹ̀. mi mọ̀ pé lọ́kọ̀. is that right? ẹ kalẹ̀. ẹ kalẹ̀ sà. kí ló ṣẹlẹ̀. ní 2018 tàbí first born wa with the help of our family mi precisely àwọn ni wọ́n help wa láti tọ́jú ọmọ yẹn torí ọmọ yẹn ní complicated issue abímọ yẹn sí St. Mary Academy ní 2018 so owó ṣá lọ owó run kò sí anybody tó bá mi dá sí ju family mi lọ so ìgbàlẹ́yìn ẹlẹ́kejì mo bí ọmọ ẹlẹ́kejì the same issue tọmọ yẹn ní òun náà ló ní mi ò ní láti parọ́ ọmọ yẹn ṣàpadà give up kò sí help dájọ́ ẹni tó ń help mi gbà yẹn tó jẹ́ bíbẹ̀ yẹn tó kù fún mi ní bàbàṣà tó ń try gbà yẹn so wọn tira kò sí much nígbà yẹn ìwọ̀nba tán lè ṣe wọ́n ṣe but at the end of the day kò ọmọ yẹn ò sí along the line nǹkan kan máa ń ṣe àwọn ní ibi oko wọn ó máa ń. ta ni. àwọn. so èmi wá kàn kó mo dẹ̀ bí wọn nǹkan báyìí wọ́n ní kò èso so èmi as an hepatitis B patient àwọn náà tá bá wà nulẹ̀ wọ́n ní ẹni tó bá hepatitis B pé dókítà àwọn sọ pé kò ní pẹ́ kú kò ní pẹ́ ṣègbà kò ní pẹ́ ṣàwọn so ìyẹn ṣá lọ torí ẹ̀ ó dẹ̀ wò pé àwọn náà máa sọ pé mi ò ní pẹ́ kú first born and if you see her she has health challenges she is not as strong kò ń ṣọmọ tó pé dáadáa
jọ̀ṣọ́ ọmọ tó pé dáadáa àwọn náà lè sọ pé mi ní pẹ́ kú so ìgbà tí ó dẹ̀ tí gbogbo ọ̀rọ̀ yẹn táàmì afá máa ń jà táàmì yẹn lórí pé wọ́n máa ń lọ sóòtẹ́ ọ̀rẹ́ wọn kan lóòtẹ́ ìgbà yẹn wọn gbélé mọ́ wọn so lé mọ́ fẹ́ ìgbà yẹn lèmi ṣe wá pàdé ẹni yìí. ṣé tó ṣe wọ́n yẹ ò jẹ́ kán máa róbìnrin. kí nìyẹn ṣe as in what does that as in kí nìyẹn ní ṣe pẹ̀lú nígbà ló ṣe wọ́n yẹ kí lẹ́nu. me in my home part I just concluded maybe bẹ́ẹ̀ òun ló hà fẹ́ tọmọ because ìgbà tá a lọ tí a béèrè lọ́wọ́ àwọn doctors àwọn tó súnmọ́ wa tó jẹ́ bíi nurse doctors wọ́n sọ fún wa pé hepatitis B kò ní any issue lára ọmọ ojú pé kán fún mi ní abẹ́rẹ́ kí n tó fún ọmọ lóyún kọ́ mọ́ má bàa ní. kẹ́tù fọmọ ní. kí n tó breastfeed ọmọ tí n bá bí ọmọ within bẹ́ẹ̀ 12 hours or 24 hours ṣá tọmọ bá wà dé pé kò ní vesicle kò ní any effect lórí ọmọ yẹn tọmọ yẹn bá but first born wa bẹ́ẹ̀ bó ṣe rí then second born náà the same thing. ẹ béèrè irú ẹ the same ìbéèrè tẹ béèrè nípa tara yín ẹ béèrè nípa tọkọ yín. mi ìbéèrè because àwọn máa ń fi ojoojúmọ́ sọ fún mi pé kò affect pé kò ní ìtumọ̀ nǹkan tó máa ń sọ but lérò tèmi that's. ẹ̀yin nìkan nìyá yín bí. bẹ́ẹ̀ ni sà. ìdí. so èmi nìkan náà bí fún dádì mi kò sí iwájú kò dẹ̀ sí lẹ́yìn. àwọn náà bí mo fẹ́ lò mí. ṣé mọ́mì mi mọ́mì mi ti bímọ before. okay. bọ́ mi àti wọn kò sí ẹni. okay bọ́ ẹlòmíì bímọ fún dádì yín náà. okay now ǹjẹ́ wàá rò pé. ǹjẹ́ rò pé tí n bá kú àwọn ọmọ kan ló ṣáà máa dúró fèmí náà àwọn òbí mi wọn dẹ̀ ní sọ́ọ̀tì èmi náà dẹ̀ ní sọ́ọ̀tì so ìyẹn dẹ̀ lọ bẹ́ẹ̀ so wọ́n bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ oyún yẹn. lẹ ṣe wò ó pé èyí tẹ kúkú bí fún wọn. kò strong kò sí kankan tó wà ó. ìkejì ó kú ẹ ṣe wá wò pé ọ̀dọ̀ tiwọn ló ti wá kẹ́ ẹ náà ṣẹ́ẹ̀ta kẹ́ ẹ lè rọ́mọ. bẹ́ẹ̀ ni sà. bọ̀ wọ́n láwọn forí yẹn sí ní lára ni káwọn tó bẹ́ẹ̀ ni sà wọ́n forí yẹn sí ní lára ni mo dẹ̀ ṣe wàhálà kò sí ẹbí wọn kankan tó dúró nígbà tó fẹ́ travel kò sí àwọn ẹni tó lè testify wà níbí báyìí kò sí ẹbí wọn kan tó testify tó kówó sílẹ̀ báyìí. wọn àti travel tí ẹ fi pàdé máa yẹ. wọn ò tí travel. so máa yẹ ti fún yín lóyún gan káwọn tó travel. mi tètè mọ̀ pé mo lóyún. ẹ bọ àwọn tí ó ti kù díẹ̀ tó fẹ́ travel kí n tó mọ̀ pé mo lóyún. but ẹni tó fún yín lóyún yẹn nìyí. ẹni tó fún mi lóyún yìí. sígbà tí máa yìí bá yín lájọṣepọ̀ sáwọn ò bá yín lájọṣepọ̀ ni. àjọ ní alájọṣepọ̀ ni before kí n tó lóyún ṣùgbọ́n tí mo ti lóyún ẹ̀ta mọ̀ a wà lẹ́nu pé mo ṣe fẹ́ lọ bí mo ṣe fẹ́ rówó torí kò sí pé bóyá iṣẹ́ kankan tá a ní tá à ń ṣe. ok kẹ́ ẹ tó lóyún ni máa yín bá yín lájọṣepọ̀. bẹ́ẹ̀ni. kẹ́ ẹ tó lóyún òun náà bá yín lájọṣepọ̀. bẹ́ẹ̀ni sà. báwo ló ṣe dá yín lójú pé ọmọ yìí ti máa yìí ni kò ń ṣe tiẹ̀. reason ni pé pẹ̀lú time tí mo calculate as obìnrin ó jẹ́ kí n mọ̀ pé àwọn náà lóyún then ìgbà tá a bí ọmọ kò sí nǹkan kan tó ṣe ọmọ wà okay physically everything òun ni mo kàn sẹ́yìn so she is okay. it's one of the reasons to be sure pé ẹ̀ tó ní ni. bẹ́ẹ̀ni sà. so you have concluded within yourself pé tó bá ṣe pé àwọn ni ọmọ yẹn ò ní wà okay. yes. ẹ fẹ́ sọ nǹkan kan. ẹ bá a súnmọ́ kí ni ìdájọ́. gbogbo nǹkan tó sọ ọlọ́run gan mọ̀ pé irọ́ ló pa àwọn tó ti ṣàlàyé ọ̀rọ̀ yìí tán ti wà lẹ́nu ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé irọ́ ló pa pátápátá gbogbo ayé gan mọ̀ tẹ́ bá ṣí láì sílẹ̀ àwọn èèyàn pé irọ́ lè ń pa tó fi máa wọn ta gbélé wọn. ọmọ tí abílá lákòókò kò sí nǹkan tó ṣe ọmọ ọlọ́mọ píṣọ ẹ̀ fídíò ẹ̀ wà lórí fóònù lọ́mọ tó ní kò ní ó ní ẹ̀ ti ṣù yìí ó ń sọ̀rọ̀ ó rìn kò rọ lápá kò rọ lẹ́sẹ̀ kò sí nǹkan tó ṣe ọmọ pátálẹ̀ bí ọmọ yẹn òun gangan ló ní àìsàn lára mi ò ní àìsàn kankan lára bó ti kó lò àìsàn kan tí mo ní àtọ̀sí ni ẹni tó dẹ̀ kó ràn mí òun àti ẹ̀yìn náà ló kó fún mi ìgbà tí kémi tó travel ni mo ní àìsàn yẹn ṣùgbọ́n tó mo trust ẹ̀ mo máa ń gbèjà ẹ̀ lójú gbogbo àwọn ọ̀rẹ́ mi àti family mi ni àwọn family mi gan torí ẹ̀ títorí ilé yàn mí lọ́tà mo máa ń guide ẹ̀ ni ambulance kan tó máa sọ pé ìyàwó ẹ̀ ti ń ṣàgbèrè before ká tiẹ̀ tó bí ọmọ ẹlẹ́ẹ̀kejì gan mo máa ń sọ pé kò rí bẹ́ẹ̀ mo trust ẹ̀ fífún ilé gan ọ̀rẹ́ ẹni tó fún lóyìn ó máa ń sọ̀rọ̀ ẹ̀ ńlé èmi ó máa ń lọ́rẹ̀ òní ìgbọ̀dọ̀ pé kí mo fẹ́ ṣe obìnrin fún so àìsàn tó ní mo ní lára ìgbà tó ní oyún ni mo kó lára ẹ̀ kí n tó travel òun náà dẹ̀ mọ̀ àwọn ọ̀rẹ́ mi tàdẹ̀jọ́ wú àìsàn yẹn wà bí tàjọ gonorrhea àtọ̀sí evidence wa wà létà jáde wípé ó padà lọ bá ilé wípé mo kó àrùn bá mi nígbà yẹn ó wà lórí fóònù ọdíò tí wọ́n jọ ṣé torí ilé máa ń record gbogbo ọdíò ẹni tí ó jẹ́ kí ọ̀rọ̀ yìí yìí sì fún mi díẹ̀ ó ní bọ̀bọ̀ yìí nítorí òun ó mọ ẹjọ́ ó dẹ̀ mọ ọ̀pá gan ọmọ tí a kọ́kọ́ bí kò sí nǹkan tó ṣe ní tilẹ̀ ó mú wá sí sáré sílé àwọn èèyàn. ẹ lọ́mọ yẹn sábìrún
but ó ṣe bẹ́ẹ̀. lẹ́yìn pé ọmọ yẹn pé ọdún márùn-ún. ìgbẹ́ kùn sí lọ́wọ́. ọlápá kò lẹ́sẹ̀ nǹkan tó ṣe. sọ ń sọ̀rọ̀. ó sọ̀rọ̀. kò sọ̀rọ̀ dáadáa. ó sọ̀rọ̀. ọmọ 5 years. ó máa ń bá èmi sọ̀rọ̀. ọ̀rọ̀ rẹ̀. ẹ wò ok record ẹ̀ wà níbi fídíò ẹ̀ wà níbi lẹ́lẹ̀ tí mo lè play fún mi. ní ọmọ ẹ̀ ní ọmọ tí a lè gbé wá alájì. a lè gbé wá alájì. secondly kò sí nǹkan tó ṣe mí níbi kankan lágbára Ọlọ́run tí kò dẹ̀ ní ṣe mí lágbára Ọlọ́run. So òun ló ní hepatitis B lára nígbà tá a bí first born lọ district ní academy. mi ò tẹ̀ bá family mi ọkàn sọ àwọn family ẹ̀ náà lọ mọ̀ sí dájú ẹ̀ mọ̀ sí láti gbà yẹn wọ́n dẹ́ni ká máa tọ́jú ẹ̀ n kò máa affect ọmọ n pẹ́ bóyá òun ló wọ́n affect first born wọ́n yẹn ò tẹ̀ affect ọmọ nítorí ara oògùn fún immediately tàbí ọmọ yẹn tán ara oògùn yẹn kúnlẹ̀ ara ń gbà yẹn. Second born wa kò sí nǹkan kan tó ṣe nítorí pé ó rọbí ní 7 months wọ́n fún ní abẹ́rẹ́ ní hospital àwọn family ẹ̀ mọ̀ sọ̀rọ̀ tí mo ń sọ yìí òun lè parọ́ but àwọn family ẹ̀ mọ̀ dáadáa àwọn family tèmi náà dẹ̀ mọ̀ sí second born wa so wọ́n fún lábẹ́rẹ́ lọ hospital pé kọ́ ọmọ yẹn má tètè wà kó má ya ọmọ núgò ọmọ yẹn aṣáàfin later bí ọmọ yẹn so gbàtà bí ọmọ yẹn pé just 3 days ní second day lọmọ yẹn ṣaláìsí níbi tó ti ń lo oxygen pé wọ́n bá òpó ọmọ yẹn kéré kò yẹ kó tí ì wá. kó má jẹ premature. so ìgbà tó dẹ̀ lóyún yìí èmi àti àjọsọ wọn kan pé mo ṣàpọ̀ ti lóyún adẹ̀tún calculate pé Ọlọ́run ṣeun ó ti ní oyún ń gbé bóyá ọmọ mi jẹ́ ọmọ tá ó lọ ló padà dé nǹkan kan even ẹ̀rọ ọmọ tí alákọ̀ọ́kọ́ àti ìlò tó ń gba ẹ̀ tẹ́mi fi fi sa tẹ́mi fọ pé mo foyún sínú ẹ̀ ok mi mo dẹ̀ rẹwọ ọmọ ilé sanwó everything ó wá yà mí lẹ́nu wípé èmi kọ́ mo padà ní ọmọ mọ́. ẹsẹ̀ sí ọ̀pẹ́ ìgẹ́kọ̀lẹ̀ lọ́mọ. ìdí tí mo fi ṣọ́ọ̀lì lè sà tí n bá play tẹ bá play àwọn audio yìí fún gbogbo ayé kan gbọ́ ẹ máa rí wípé òun àti ilé gan plan láti ṣe mí ní jàǹbá ní audio tó wà lórí fóònù. láíláí. ó wà níbí nígbà tá a ṣe fẹ́ tú òun àti ẹni tó wà níbí bíi oríṣiríṣi kan náà plan but Ọlọ́run jẹ́ kí bóyá mi ò mọ ẹni tó kó sí ẹni bàbá yẹn nú gbogbo ìgbà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n ti bàbá ti máa record gbogbo nǹkan tí wọ́n bá jọ ń ṣe. So how do you get the record? I get it through my brother because ẹ̀gbọ́n bàbá yìí náà kò trust bí mo pé kò trust òun dáadáa yóò fi ń send àwọn record yẹn tó bá ti record ó máa send ẹ̀ sí ẹ̀gbọ́n títí ẹ̀ ẹ̀gbọ́n tiẹ̀ wá happen tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n tèmi later through phone ẹ̀gbọ́n ẹ̀ ni ẹ̀gbọ́n mi get gbogbo record òun ló jẹ́ kó easy fún mi because ó ti padà rope mi again fún àwọn èèyàn pé mi àti ọmọ ẹ̀mí àtòun jọ plan ọmọ yìí ni record yẹn ló jẹ́ ká ṣe rí tú nígbà táwa ń sáré sílé ó sọ fún àwọn èèyàn pé mi àtòun jọ plan ọmọ yìí ló kàn lọ gbé wá láti tà wípé ó plan pé èmi ni mo sọ fóun pé kó lọ gbé ọmọ wá láti tà nǹkan tí ó jẹ́ kí ọ̀rọ̀ ìpadà dé orí ọmọ ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ fún yín. so ó plan pé ó ní mo tún mọ̀ lọ sílé babaláwo gan ó ní mo mú lọ sílé babaláwo mi ò jẹ́ kó record ẹ̀ wá bí ẹni àwọn èèyàn tó ń sẹ́ǹdì ẹ̀ fún káàkiri so ó ti bà mí lóko jẹ́ débi pé ó ṣe nǹkan tó ṣe kò fi remote ó ti wá ń bà mí lóko jẹ́ káàkiri wípé àìsàn wà lára mi mi ni èmi àtúnjọ plan ọmọ yìí ni so ìyẹn ló wà wọ́n pé you have to come and let people know àti kí gbogbo ayé gbọ́n pé we understand. èmi náà understand. wọ́n ló sọ ń sáré sílé pé ìwọ àti ẹlẹ́jọ́ plan ọmọ ìpín kò lọ gbóyún wá ń ta. reason tí mo fi sọ bẹ́ẹ̀ lélẹ̀ tóbi mo ò nílò pàdé at some point pé bóyá wọ́n mọ̀ sí reason ni wípé tí mo bá béèrè nǹkan ní ọwọ́ wọn ẹ máa gbọ́ tí mo bá béèrè owó lọ́wọ́ wọn tó jọ mọ́ first born mi àtẹ́lẹ̀ wọ́n á ní ti dára nìkan làwọn lè afford àwọn ò lè afford ọmọ yìí ní pé àwọn ò lè afford wọn ò dẹ̀ ní fún mi. reason yẹn tó ṣe rò pé ẹjọ́ plan ni. reason tẹ̀mí fi sọ bẹ́ẹ̀ nìyẹn pé àwọn náà kú ti mọ̀ tẹ́lẹ̀ pé kì í ṣe àwọn làwọn ní náà jẹ́ pé tí má béèrè nǹkan lọ́wọ́ wọn lórí ọmọ yìí náà fi ní ṣe fún mi. ẹ bá mi bí kúta ló rẹ ọmọ sá ẹ jẹ́ bá mi bí kúta ló rẹ ọmọ. ẹrù ọmọ wọ́n send owó sí mi èmi náà dẹ̀ fowó kún at least wọ́n send 30,000 èmi náà dẹ̀ fowó kún. ok nígbà tó 30,000 mo send nígbà ọmọ 30,000 láti ṣe la evidence wa n bisa 60,000 nígbà tí a ti fẹ́ ṣe hospital mo tún send owó hospital náà ìgbà tó mo fẹ́ ṣe bẹ́ẹ̀ di ọdún kan mo tún send owó náà. ṣẹ́rí wọ́n send owó sí mi ṣẹ́rí wọ́n send owó sí mi but tó bá lọ print statement of account wọ́n send owó sí mi tó wọ́n but majority owó tó send sí mi gbèsè àwọn bó ṣe travel out tí mo forí rọ́ọ̀la fi san o ìgbà mi à ń sanwó microfinance bank àsanwó Mẹ́JI ni mo padà bá wọn gba owó microfinance bank tí mo lọ jókòó fún. Is that right? So wọ́n send owó sí mi wọ́n lè máa láwọn send owó sí àwọn send owó sí mi wọ́n send owó sí mi. No, forget about that. Forget about that. ìyẹn tí ń ọ̀rọ̀ tó wà nílẹ̀ pọ̀ ju tẹ́ǹsán yẹn lọ because me understand mi rárá. You said you don't understand the other time. I don't even understand. I don't understand too. May I listen to that audio? Yes sir. ó pọ̀
kí ló rúkọ ẹ. Kẹ́hìndé. báwo ló ṣe ń feel báyìí ṣé ó feel pò ṣe the right thing. but èmi náà fẹ́ ní healthy baby torí òun náà ló máa sọ fún mi pé anytime lẹ́ni tó bá la hepatitis bí àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ní ó ní ikùn mi lè wú at anytime anything ló lè ṣẹlẹ̀ sí mi so òun náà ló máa. and you believe òun ò jẹ́ kó ní healthy baby. I believe. kí ló sọ pé ó ń ṣe ná. tó máa yọ okó wọn ibìkan méjì wà tó. ẹjọ́ sọ ọdún mọ́kànlá ti kọjá. ibìkan méjì wà tó máa ń tó lu ò tí nǹkan máa ń jáde níbẹ̀ ṣá nǹkan máa ń jáde níbẹ̀. ó lu ò lẹ́gbẹ̀ẹ́. níbi orí okó lu ọ̀nà méjì ni ó lu ò méjèèjì ọ̀rọ̀ girlfriend kọ́ tí wọ́n bá yẹ pé mò ń parọ́ tó yẹ pé mo tún fi yẹn torí bẹ́ẹ̀ bí tèlẹ́ máa ní mo fi ń parọ́ mi ìmọ̀ ẹjọ́ rò dáadáa bọ̀ ìwọ̀n bá ti ń bá lè sọ màá sọ ẹnikẹ́ni kan tẹ̀ tó anybody wọ́n lè má fi hàn ènìyàn o èmi lè tẹ̀lé wọn èmi ṣáà ti rí dáadáa kọ́ jẹ́ kémi fi bẹ̀ hàn wọn kọ́ wá defend tí mo bá parọ́ mọ́ wọn mi ì parọ́ mọ́ wọn. ṣé ibi orí náà ni. nà bẹ́ẹ̀ ni. kì í ṣẹ̀gbẹ́. rárá. ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀. mi tètè mọ̀ nígbà tá a fi court tó ra court gan. bẹ́ẹ̀ ṣe court tó orí yẹn. mi ò rí o ìgbà tá a tó marry. we court for how many months. months kan we court for maybe 6 years ṣá. you court for 6 years. yes. o dẹ̀ rí. mi rí o wọ́n máa ń cover. now ǹgbà tẹ́ bímọ àkọ́kọ́ tán ló tó rí. àti ìbímọ gan mo wà ní oyún. oyún ni a fi wá. gbàtọ̀ wà ní oyún ló tó rí. bẹ́ẹ̀ni. assumption ló fi rò pé n tó ń ṣe yẹn ni ó jẹ́ kó ọmọ yín wà healthy. bẹ́ẹ̀ni torí àwọn náà sọ pé doctor sọ wípé hepatitis B ò affect ọmọ pé ọ̀rẹ́ wọn kan náà wà tó fẹ́ obìnrin tó ní hepatitis B pé àwọn ọmọ ẹ̀dẹ̀ wà healthy. wọ́n ti wá wò pé tí ẹ̀yẹ ló affect ọmọ rẹ̀. bẹ́ẹ̀ni sà. bọ́n náà wọ́n ti sọ fún wa wípé ìwọ ló lọ kó àtọ̀ sí wá bá òun ta. mi mọ̀ sí yẹn ó lè ṣẹlẹ̀. ṣé wọn kò lè ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni ó lè ṣẹlẹ̀. tí ìyàwó bá wà promiscuous àbọ̀kọ wà bẹ́ẹ̀. kò ń ṣàtọ̀sí ló fa ilé o àti bí ọ̀rọ̀ tó sọ during ìgbà tí mo lóyún ọmọ yìí náà sọ̀rọ̀ àtọ̀sí o ó ṣe from the beginning ìgbà tí mo lóyún ọmọ yìí náà sọ pé àtọ̀sí bí mo látọ̀sí pé ara mi làwọn dẹ̀ ti kú. and you agree. and mi ò agree because time yẹn gan àwọn go sunlé o tí ọ̀rẹ́ wọn náà máa ń sùn níta mẹ́rin. ẹ máa sunlé. yeah let's listen to that thing. ẹ jẹ́ àgbọ̀ kí ni yẹn. a kàn gbọ́ díẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ nàìjíríà ó pọ̀ gan-an. kàṣíwá máa ń jẹ́ pé ọjọ́ kíjọ wọ́n fi wá sọ pé kó pàdé tí mo gbé tàbí tí mo bẹ̀rù tàbí tí nǹkan kó bá sùn máa bóra ṣe náà mọ́ kí ìlérò tó ṣe tó kọ̀ kú. Christiana wọn ò pè mí anybody ò pè mí anybody bá pè mí mo ti máa ti ń sọ ìjọ náà ìnáwó la kú ṣe dáàdì tí ń sì máa ń rémi àti ẹ papọ̀ ìwọ kọ́ lẹni tí mò ń sọ tó yí ẹ ìwọ ọkọ tí n bá ṣe sọ bẹ́ẹ̀ tó bá ní mo sọ bẹ́ẹ̀ ìwọ ọkọ lẹni tí mò ń sọ irú pọ̀tàn rí àpọ̀ náà ti sọ̀rọ̀ yẹn mi ò mọ tí n tó lè ṣe lẹ́yìn pé mi ìfẹ́ fẹ́ mi ara mi gbé wúlọ́ o. ó fi wá rò pé tó o bá ṣe yìí níbi ò lè fi mú ara ẹ ìwà mi. tọ́lọ́ ń bá ní bí tọ́lọ́ máa ló ti yé ó ti yá nù nígbà tí mò ń sáà ń jẹ́. ọkọ ọ̀làdùn bẹ́ẹ̀. àwọn ẹ̀wọ̀n jọ wà nílé náà. oníkẹ́sọ̀ hello. ẹ wo àlàáfíà hello àbí mo ti wà ní fẹ́ẹ̀dì ṣọ́ọ̀bù wa ṣọ́ọ̀gbọ́n ilé sẹ́lẹ̀ lù wá. ilé mọ́ wa. so mo lè padà pè é ní àwọn ọmọ lè ní kí n pè é lọ. so láti gbé tí n bá ní bẹ́ẹ̀ ọdún ní wọ́n ní ṣé bó ti sọ fẹ́ẹ̀ gbọ́n láàárọ̀ pé kò kí n ṣe wọ́ ọ̀rẹ́ lásán lè ní àti wọ́n ń tiẹ̀ kó ń ṣe wọ́n láti fi mú sẹ́mi ẹni tí wọ́n bá wá gbàgbọ́ bọ́ọ̀rùn èmi gan wà á dàrọ́ fún ìwọ gan wà á dàrọ́ fún fún un ṣé o ti gbá. lẹ́yìn ilé. ṣé wọ́n ti pè é ní abọ́ kan dídì lọ́dẹ. wọ́n ti pè mí wọ́n ní wá lẹ́yìn bá wọ́n ti pè mí látàrọ̀ tí mo lè dáńpẹ́. so lẹ́yìn tí wọ́n ti pè ọlọ́run rẹ̀ mi ní pé ọmọ bá tí má débẹ̀ tó má lè pè ọ lókù tí lè pè ọmọ. so any next call tó bá rí tí mo pa àwọn ni. bọ́tú bá ti wáyé pé tí má ti pè tí má ti yàn èmi nìkan mo dá wà o àbí tí má ti ní jẹ́ ká sọ̀rọ̀ àbí tí má ti ní tí wọ́n jẹ́ ká sọ̀rọ̀ nǹkan mo lè fẹ́ lò náà tí má ti ní mo ti délé nìkan ní kò tó bá. epo wù mí
ṣe pé màá sọ pé sẹ́ẹ̀sì mi ò tó mi lọ́dọ̀ mi náà láìka bọ̀ báyà yẹn ti máa ń pọ̀ jù fún mi nígbà yẹn sóró nǹkan wàhálà tó bá jẹ́ ọkùnrin tó máa ń calculate yóò mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ lórí oyún tóró oyún yẹn ti lé ní more than 7 weeks ọ̀sẹ̀ méje ó ti lé ní oṣù méjì ṣé oṣù mẹ́ta lára mi kí ni àfẹ́ tó rí o ṣe tó bá jẹ́ nìkan tó máa ń rọrùn tó máa ń rántí tó máa ń fọkàn sí nǹkan ó yẹ kó mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ torí mo rántí tọrọ ní ilẹ̀ lọ́yà ká mo ní ìyá sá kò fẹ́ rí ká mo ní ìyá sá ní kí ló dé ìyá sá ní ìyá sá èké ìyá sá kìí ní àmì ìyá sá ìfẹ́ ní kí ló dé èké ní sẹ́ẹ̀sì mo ní pé mi ò tiẹ̀ wá mọ̀ nínú ìlú so mi ò mọ̀ nǹkan tó náà ń rò lọ́kàn rẹ̀ nínú àwọn aláìyá scan wá sẹ́ǹdẹ̀ sí ọgbọ́n tó fẹ́ sọ kóhùn dínà ẹ̀ yóò dínà ẹ̀ àyẹ̀wò nǹkan ló ń dùn yóò bá mi fa wàhálà yóò ní mọ́ǹtì sí wáyé wò rí wàhálà kankan kó bẹ́ẹ̀ fọ́kàn sọ pé tó bá ti lè mọ̀ ní ìkí rẹ̀ kó nǹkan ló ń fún ẹ lórí ọ̀ tí mo ẹ̀jẹ̀ ń sọ pé kí kó lọ dàntí ẹ̀ lọ a máa jọ fáàwé ni sórí tí kàn dì mí mi ní sọ pé mi mo ní 50% ní sùúrù wọn náà dídí ń pín yẹn ọmọ kókó mọ iye mọ́ǹtì tó jẹ́ tí ó bá mọ iye mọ́ǹtì tó jẹ́ nìsín àjà apá àjà mo mọ̀ pé láti sára máa ń calculate ó máa ń calculate bó ṣe wà ní ó máa ń calculate gẹ́gẹ́ ló ṣe ó ní àti fẹ́ ọbí 4 months 5 months láwọn ìyẹn mọ́ǹtì tó ń fọkàn sí. ó sọ. ní àti fẹ́ ọbí 45 months láwọn bí mo ṣe wà mo gbàjọ mo máa jẹ́ mi ilé ń bá ilé mọ́ sí ìgbẹ́ ilé mo dáre ìdájọ́ oṣù tó ń bọ̀ yìí. bá a sí náà bí ọdún 15 náà kọ́ ló máa bọ́ sí. mo bẹ́ẹ̀ de daniel. ó ní kó tẹ̀wọ́ sí bẹ́ẹ̀ de. jẹ́ kó force out fún ara rẹ̀ tó bá ti lè force out fún ara rẹ̀ chat yẹn kọ́ lè jẹ́ kí n rí i ti tán. mo fi iṣẹ́ tẹ̀ sí i. ó ti tán. gbogbo nǹkan tó tó wá rí àwọn fámìlì mi mọ̀ pé nǹkan change lára mi mo fẹ́ sọ pé ẹ̀jẹ̀ ni àgbàdì dára tó à ṣe blood test rí mo fẹ́ lè ní ẹ̀jẹ̀ wọn ò papọ̀ rárá fún ìbímọ mo fi ọlọ́run ọba onímọ̀jọ́ tí wọ́n parọ́ fún kó má dá fún mi tí má lóyún òye tì mí ṣètò mò ń tutù tí ó sì fi tí wọ́n ń tọ́jú ẹ̀rọ àtọ̀ tí má sì ń jẹun tán máa mú mi tí má fẹ́ jẹun báyìí máa bó oúnjẹ sínú abọ́ máa jẹ áàfù máa bì máa ń ṣèwádìí ètò kù máa wá wú pọ́ọ̀mù máa wá wú gbogbo tí yá àdọ́bù gbogbo egun rèé ní ìlélẹ̀ egun yóò wá rí dómùdómù. ṣé n tó ń pè lára sísanra nìyẹn. ó ti gbà á ìtumọ̀ pè ní pé mo ó fún mọ́ sọ pé mo sanra gan máa wá dàbí pé mo fọ́n dé máa wá dúdú gan ni máa wá fọ́n àmúlẹ̀ wà bẹ̀rẹ̀ sáàmùlẹ̀ lẹ́nu eléyìí sáàmùlẹ̀ àmúlẹ̀ tí ó mọ̀ tí màá mú aṣọ tí màá wá fi dín ojú ara mi láti máa ṣe bá mi ní gbé lásìkò kí n gbọ́dọ̀ sọ lásìkò kí n gbọ́dọ̀ gùnfẹ́ lásìkò. mo ṣe ń gbótó ní ilé mi mo wá olóyè mi wá sí ohun bí èkéyàn kan wà nàìjíríà bí nǹkan kankan ọ̀hún bá ń sì níyàn bẹ́ẹ̀ ni mo ṣe rí èsì pé mo ní èsì pé kìíní ẹ̀yìn orú ní bàdá ni màdá kó lọ gbọnagbọdọ àmì torí tí mo bá pẹ́ jẹun ọwọ́ mi báyìí a máa ṣe báyìí. ṣé máa gbọ́n. gbogbo bó ti ọkùnrin tẹ̀lé àwọn tí máa ń lọ mo lè dá kú mo ti mú. ṣé ẹ ti níyàwó mi abẹ́ níyàwó rí tẹ́lẹ̀. mo níyàwó tẹ́lẹ̀. ìyàwó yẹn wà nílé pẹ̀lú yín. kò sí lára ní báyìí. ẹ tí ì kọ́ra yín o. a kọ́ra wa ó travel out ni. from the conversation sir ẹ mọ̀ pé ó máa yé wa nílé ọkọ. ìgbà tí mo mọ̀ látó ń jọ sọ̀rọ̀ tó jẹ́ gan báyìí. ẹ mọ̀ pé níyàwó tí yín. ìgbà tẹ́ ẹ mọ̀ yé ẹ dẹ̀ tún
ẹ̀dẹ̀ tó ń plan lọ ẹ̀dẹ̀ tó ń tẹ̀síwájú because ó ti fún yín ní liver wípé ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wáyé o ẹ̀yin wà healthy jọkọ òun lọ ó ti jẹ́ kẹ́ ẹ rò pé ẹ̀yin lẹ lè ṣe tó ń fi lè bímọ tí ó dúró déédéé bọ́kọ òun ò lè bímọ tí ó dúró déédéé ó ti so expose ọkọ ẹ̀ kò struggle lórí pé bọ́kọ ẹ̀ bá tiẹ̀ ní ìṣòro yẹn bó làwọn ò ṣe tọ́jú ẹ̀ tí ó là láàfíà ó ti wò pé ọkọ òun ò lè ever produce ọmọ tó lálàáfíà reason yẹn tó ṣe sọ wípé tó ń ṣe sure pé ẹnì kan ló lọ ọmọ ni pé nítorí pé ọmọ tó ń bí wà healthy so she has the assurance pé máa yí ò lè padà bí ọmọ tó wà healthy láyé ẹ ká sọ pé àbáwọn wo fíìmù téèyàn bá tí ì kú láyé oríṣiríṣi nǹkan ni ó màmá gbọ́ o sir how do you feel today how do you feel I know that seat is very hot how do you feel báwo lẹ ṣe ń rò báwo lẹ ṣe ń feel bẹ́ẹ̀ ṣe wáyé iṣẹ́ wo lẹ ń ṣe sà. we clear. báwo lẹ ṣe feel bẹ́ẹ̀ ṣe wáyé ẹ fẹ́ sọ̀rọ̀ ni ẹ sọ bẹ́ẹ̀ ṣe feel ẹ̀yà sáà máa feel bákan inú yín dùn. inú mi ò dùn. inú mi ò dùn díẹ̀ àbí kò dùn rárá. inú mi ò dùn rárá ni. kí ló ti mi ò dùn. torí pé ìgbà tí mo ti mọ̀ pé ilé ọkọ lọ́wọ́ àyàn rẹ̀ kí n ti lè jáwọ́ pé ìwà ìdá ni but ó heavy time yẹn mi lè kò sí ẹni tí ó take care rẹ̀. wà ìdọ̀tí ni ẹ rí i pé wà ìdọ̀tí ni ṣé ẹ ti fẹ́ báyìí. mi fẹ́ o àfẹ́ra. ẹ lè fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó. àjọsọ̀rọ̀ yẹn torí ogan òdò kò lè fẹ́ mi àlè fẹ́ra lẹ́yìn tó kàn ti wáyé yẹn. kò lè fẹ́ yín àbẹ́yìn ò lè fẹ́. with this conversation wọ́n yìí rẹ́dí àti fẹ́ yín. sir àwa mẹ́ta ni àwọn méjì náà fẹ́ o ó ti ṣe engagement pẹ̀lú ẹnìkan náà ní November. another person. yes ìyẹn náà gbé ọmọ ìdání ìyẹn náà mi mọ̀ bí fẹ́ wá claim ọmọ ìyẹn náà mi kò claim ọmọ ní tiẹ̀ bọ̀dá pé ìyẹn ló meet òun ní December because ìyẹn mi àti sọ̀rọ̀ mo dẹ̀ ní proof for everything náà lórí ìdẹ̀. lórí tó ọ̀rẹ́ rẹ̀ bí pé ogun tẹ́ sọ yóò ṣẹlẹ̀. no ẹni tó ń sọ̀rọ̀ is just my friend. ẹni yẹn is my friend. ìgbà tí ọ̀rẹ́ mi ni kò sí anything láàrin wa even till present. this man was presented to him as your friend as well, remember. no yes mo máa ń sọ̀rọ̀ ẹ̀ ọ̀rẹ́ mi náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó gbẹ́ ní tìǹ wáyé láàrin wa but ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yẹn tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yìí nìsín ẹni ìgbà tó dí ṣùgbọ́n dìpọ́tì wọn ní after 3 months tó ti lọ tó after 3 months tó ti lọ náà ló ti wálé tí wọ́n padà sí bẹ́ẹ̀ mọ̀ so ó wá láwọn àwọn kan tí wọ́n gba owó físà lọ́wọ́ wọn lọ́rùn táwọn ènìyàn kan tó dé àwọn ènìyàn kan tó di pé wọ́n dé àwọn ènìyàn ti ń frustrate mi àwọn èèyàn ti fún wọn ní link mi nígbà yẹn so àwọn èèyàn ṣe wá fún wọn link mi wọ́n ṣáà message ní both Facebook both WhatsApp mo wá ní láti máa bi àwọn pípín yẹn pé kọ́ jọ pé wọn kì í ṣèyàn bẹ́ẹ̀ wọ́n máa dá owó padà pé kọjọ kan ṣàjẹ́ kí wọ́n kúrò ní ibi tí wọ́n àkàn dé sílé so ìgbà tí kí wọ́n tó dé sílé làwọn people yẹn ti ń frustrate so ẹni yẹn ni mo bẹ̀ pé kó jọ pé a lot is happening to me and I need help so kojú bẹ́ẹ̀ yẹn lọ so ìgbà tọ́rọ̀ ìwà ṣẹlẹ̀ ó ṣà lọ sí DM ẹni yẹn èmi àtẹ́ni ẹgbẹ́ òsọ̀rọ̀ mọ́ àríra mọ́ ṣùgbọ́n kò sí nǹkan kan tó dá wa pọ̀ mọ́ ó wá lọ sí DM ẹni yẹn ó ṣà lọ ṣàlàyé so ìyẹn ṣá get in touch pẹ̀lú pé kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú family mi pé nǹkan báyìí mo ṣáà nìkan máa wọ̀rí lẹ́sà ló ń sọ fún mi pé àwọn náà wọ́n ti ṣàlàyé everything fáwọn pé kí n lọ mo bí màá ṣe yanjú ọmọdé ni mo ti gbọ́ lẹ́tà náà tó wá padà ní ẹni yẹn wá mẹ́sẹ̀gì mi wípé ọkọ mi ti sẹ́ndì gbogbo voice note èmi àti òun sí òun pé ó ń sọ wípé kí n wò ó pé tóun fẹ́ ó lè sọ fún un pé òun kò ṣe pé òun fẹ́ ọ̀rí òun ni òun dẹ̀ fẹ́ bá yín yanjú ọ̀rọ̀ ìgbà tó dẹ̀ sí ní káwọn máa yanjú ọ̀rọ̀ ìgbà tó yá tó ṣáà ń sọ̀rọ̀. ẹni àti ọmọ yẹn àti ọmọ yẹn ní November. It's not November. My phone this to November 27, 2023. That was the time he maybe saved the. Wọ́n dọ̀ wà ní photoshoot dídí ni. Ṣé mo ya picture? Wọ́n ní mo ṣe tí mo ṣàṣe wedding àwọn family mi máa dúró àwọn èèyàn máa dúró ẹni bó láti ṣe ṣàṣe party. Àwọn fúnra bọ́n ṣe wà yìí tẹ́ bá wọ́pùn Facebook account wọn sàn. Olúwagbénga Christiana òun lọ sí Facebook mi. Ẹni kan search account yẹn ṣé picture mi wà ń bẹ̀ ṣé àwọn fúnra wọn sà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣé bó ṣe wà yìí tẹ́ bá wo Facebook tẹ́ bá wo ẹ̀rọ ní kọ́ lọ́ọ̀dì account wọn wọ́n máa ń ní 3 fake account tó fi máa ń chat ni wọ́n máa ń chat ni wọ́n fi. let him land. ẹni ẹ ti lọ 2 weeks lẹ́nu. máa yẹn ti lọ 2 weeks. this man
eléyìí ló máa wá sílé along this year náà ni ò tí gbogbo àṣírí tú yìí and ẹni tí. wọ́n máa lọ lé wọn say the truth. ẹ̀kan tí mo sì lọ lé rẹ̀ mo lọ gba sáàkì àpò ni mo lọ gbà àpò tí mo fẹ́ fi kó aṣọ. ọyọ wọn fà pò ń di ọkùn bẹ́ẹ̀. so nínú ilé tí mo fi sí tí mo sanwó ẹ̀ náà ni bọ̀bọ̀ yìí máa wà ifun dájẹ́ ti bàjá lórí bọ̀bọ̀ yìí nígbà yẹn later ni mo ṣe mọ̀ wípé bọ̀bọ̀ yìí wọ́n tún fẹ́ra yàtọ̀ sí òun ẹni tí mo tẹ̀ máa ń bàjá lé lórí lélẹ̀ tí n tó mọ̀ pé ọmọ gan ń pè tí ọlọ́mọ wà ń bẹ àti ilé ẹni tẹ́mi máa ń bàjá lé lórí lélẹ̀ nígbà tí iṣu yẹn ṣẹlẹ̀ so eléyìí náà dẹ̀ ti come out fún mi pé àwọn fẹ́ra wọn because wọ́n jọ share another Facebook mo ẹ̀ṣẹ̀ rí àwọn èèyàn yẹn send ẹ̀ sí mi ni wọ́n ti block mi bẹ̀ wọ́n wá jọ share another Facebook engagement married to engaged to this and go to that so mo dẹ̀ bí lè with this guy ní November last year December last year mo kọ́ kábọ̀bọ̀ yẹn ó ní pé ọ̀rẹ́ òun ní Facebook later mo ra fóònù fún bọ̀bọ̀ yẹn gba fóònù lọ́wọ́ ẹ̀ ó fẹ́ wá bẹ́ẹ̀ mi lẹ́kọ̀ọ́ this middle of the year bọ̀bọ̀ yẹn gba fóònù ní ọwọ́ ẹ̀ fóònù tí wọ́n rà ó yẹ sọ fún mi pé fóònù sọnù àwọn ẹni ẹwà tí ó fẹ́ lápárọ̀ yẹn ni. ó sọ fún mi o easy buy ni mo lọ gba fóònù mi o èmi olóòdì fún mi nígbà tí mo fẹ́ lọ gba fóònù kí èso yẹn tí mi easy buy gbà lọ́wọ́ mi. so bọ̀bọ̀ yẹn gba fóònù yẹn lọ́wọ́ ẹ̀ nígbà yẹn ó wá sọ fún mi nígbà tó dé kò wí pé fóònù sọnù ni sọjọ́ yẹn mo kàn chat bọ̀bọ̀ yẹn evidence wà lórí second phone mi gbogbo chatting àti bọ̀bọ̀ yẹn mo á ní kẹ́ni kan send ẹ̀ sí sórí fóònù mi kíákíá bọ̀bọ̀ yẹn láti máa sọ pé òun ẹ̀ṣẹ̀ fi sílẹ̀ ńlẹ̀ ni àbí ọkàn èmi dẹ̀ wà níbẹ̀ yẹn so later sí nígbà tó lọ́mọdé ní àṣírí bọ̀bọ̀ yìí náà àti gbogbo ẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ wá rí pé èmi ọkọ ni mò ń fẹ́ ìyàwó tí mo ṣe wedding fún. ó dẹ̀ ṣe wedding. mo ṣe wedding bàbá ẹ̀ ní chairman àwọn ní ọ̀lì lọ́yọ̀ state Fọlápọ̀ so wọ́n gba nǹkan àdánù lọ́wọ́ mi wọ́n dẹ̀ ṣe everything so ó tún wá jáde láti sọ fún mi pé àìsàn wà lára mi ẹ̀gan ló jẹ́ kí inú bí mi láti wá sọ pé gbogbo ayé gbọ́dọ̀ gbọ́ because I don't understand báwo ló fi máa ṣe fọ́sùn fáwọn èèyàn pé àìsàn wà lára mi ìwọ ló ṣe nǹkan tí ò dáa òfin remote òní lẹnu tó wá ń rope fáwọn èèyàn. ṣé ò lẹ́ṣẹ̀. artist ni mí electrician ẹ̀ tún ni mí. artist as in musician. okay. yes electrician ẹ̀ tún ni iṣẹ́ tí mo ṣe. electrician ẹ̀ tún ni. yes mo dẹ̀ sí kò sígbà tí ó yẹ pé bí àmì fún ẹ lówó oúnjẹ pẹ̀lú ogun kan tó ṣẹlẹ̀ sí mi kò sí gbèsè tó bá mi san orí àbí ọkọ̀ gbogbo tó sanwó san yìí èmi mo sanwó mi fúnra mi àjọlọgba microfinance ní àti àǹtí mi àti ẹ̀ àjọlọgba microfinance ní mo dẹ̀ san owó mi ó dẹ̀ ń parí gbogbo ọmọ mi again ó dẹ̀ ṣe ń parí ọ̀nà mi bí ta tó jókòó sí i. Daddy ẹni owó wo náà fi sanwó gbàtàn dé láti travel out tí wọ́n deport wọn after 3 months tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n ṣe kankan ẹni bo náà ti rí owó tó fi san gbèsè tó wọ́n ní èmi ò bá wọn san gbèsè àbí gbọ́dọ̀ ẹ̀ ṣe lọ gan báwo lẹ ṣe lọ. after according to my father sir oyún ọmọ lọ tí mo gùn nígbà tí mo dé o náà ló jẹ́ kí gbogbo kan ṣẹlẹ̀ sí mi. oyún ọmọ lọmọ tí èmi gùn nígbà tí mi náà jáde pé òkè kí ló wá ṣẹlẹ̀ gbàtà ṣe ìtumọ̀ ara mi náà jáde sọ́ra mi pé what is happening to my life so wọ́n jẹ́ pé oyún ọmọ lọmọ tí mo gùn yẹn náà ló jẹ́ kí gbogbo kan ṣẹlẹ̀ sí mi kò sí pé ní máa gun oyún yẹn ó ní mo ṣe conclude pé mi ò lè bá drive ọmọ nígbà yẹn tó lọmọ ni pẹ̀lú àwọn evidence rẹ̀ ti wà lórí bí so kò feel remote like pé nǹkan ṣẹlẹ̀ even àwọn èèyàn tó máa ń send ìkíní sí mi ó ń front bọ̀bọ̀ yẹn sì máa ẹ jẹ́ kí n fi hàn yín bọ̀bọ̀ yẹn wọ́n jọ ń post ara wọn kì í ṣe eléyìí kọ ìyẹn bọ̀bọ̀ tí mo sọ wọ́n jọ ń post ara wọn máa fi hàn yín sà kẹ́lí mọ̀ pé mi ò ní irọ́ kí mo fẹ́ pamọ́. what a life. máa fi hàn yín sí sà ó sì post bọ̀bọ̀ yẹn lánàá. èmi post yẹn. ní ewé don't worry sà bọ̀bọ̀ yẹn ló jẹ́ olúwa káyọ̀dé òun nìyẹn ló post lánàá màá tún fi mí sà tí bọ̀bọ̀ yẹn náà post yẹn wọ̀nyí sà bàbá yẹn post dájẹ́ ìgbọ́n lọ́jọ́ bẹ́ẹ̀ dé o mú sọ bàbá yẹn dájẹ́ náà mọ̀ sí pé o fẹ́ bọ̀bọ̀ yẹn. ìyá àdìwọ̀n. èmi mo post ara mi. olúwa káyọ̀dé. fún mi. ta ló ń jẹ́ olúwa káyọ̀dé. normal words ni mo post picture mo dẹ̀ kọ ọ̀rọ̀ sí. kí ni orúkọ bàbá yẹn. olúwa káyọ̀dé sà. olúwa ṣeun. olúwa ṣeun olúwa gbé mi dá lórúkọ ẹ̀. olúwa ṣeun olúwa gbé mi dá lórúkọ ẹ̀. olúwa ṣeun olúwa gbé mi dá lórúkọ ẹ̀. ó dín few people can relate. sà nǹkan tí ọgbẹ́ náà post lánàá àbíjẹta sí page ni ẹ lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ so ó dà pé ó mọ̀mọ́ plan láti scam mi láti gbá mi for 1-2 years ni tèmi dẹ̀ ń san owó oúnjẹ tí mo dẹ̀ ń tọ́jú ọmọ mo ń tọ́jú lé so ó ti ní plan ẹ̀ ó kàn mí wọ́n gba owó mo dá lókòwò mo ṣe everything fún. no mo láti ka ilé yìí ṣé ta ló post tẹ́lẹ̀. ẹni kò wò. wọ́n ní kọ́ ti wọlé rẹ̀. ta ló post tẹ́lẹ̀ leave the call. ọmọ ẹni tó post ẹ ó ṣẹ̀ṣẹ̀ máa rí náà. picture mi ni. ta ló post ẹ. mi ìmẹ́ni tó post ẹ torí mi ò mi ìmẹ́ni tó post ẹ. ṣé bó ṣe wà yẹn Alhaji ẹni kan log out Facebook account wọn ẹni sùúrù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹni kan log out account wọn. ó ní kí wọ́n fẹ́ sọ.
fake account ó lè dáwọn náà ṣe wọ́n máa ń ṣe dáadáa ẹni kan log out account wọn kẹ́ wo different fake. Epitome of beauty that every man may pray for. You are such a darling to me and a blessing to my children. Love you less. He's the one that posted it. Adoni Ade. Ẹyin lẹ post. Àwọn post wọn tipẹ́ nìyẹn. Okay. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sà. Ṣé ń gbọ́ mi sà? Tẹ́ bá ní kán log out account Facebook account ń sìn. Wọ́n ní different fake account. Tó máa fẹ́ chat mi. Tó fẹ́ bóyá wọ́n fẹ́ kéèyàn wọ́n fẹ́ against mi. Wọ́n lè open account orúkọ mi. Wọ́n á fi open account wọ́n á máa chat mi against àbí kán chat anybody. Account tó sọ pé mo wà engage yẹn. Mo fi ọba tó ní mi ṣẹlẹ́rìí kò sẹ́ni tó open account àwọn náà open account ni. Ó dẹ́ ìwọ́n tó ń fọlọ́ ṣẹlẹ̀ sá. Ìdí tí mo fi gbàgbọ́ sá. Ó yẹ ẹni kan play ẹ̀yin lẹ pẹ́ nìyẹn tẹ̀ sọ̀rọ̀ tẹ̀ ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún yẹn wá ní à kí ló pẹ́. Gbogbo ẹ̀ tó sẹ́ndì kó máa fẹ́ àwọn tí fẹ́ra tipẹ́tipẹ́ kò sẹ́ni mo tẹ̀ fẹ́ ṣe sí. Like n pé mo ti kọ́lé fún everything wà mí ẹ máa play fún sá bí a kéré bọ́dí ẹ̀ ń bẹ̀. Ibi tó sọ pé yàrá ó ní àwọn sọ pé mi lówó pé owó mọ́tò mo fi ń bọ̀ àtọmọ. Owó mọ́tò báwo. Ó ló máa rà mí pa yàrá family mi everything is there. Ewo ni kí n fún ẹ bẹ́ẹ̀. 3 days ẹ play everything. Gbọ́ mẹ́rin ti sálẹ̀ yẹn sá. Ti sálẹ̀ last one ba. Yes sir. Àwọn mẹ́rin ti sálẹ̀ yẹn kan voice of boy. Gravity of the message you sent to me is an insult that I can't withstand you. Who are you? I've heard everything about you before you even came, before this issue arrived. How you are deported, how much you deported. Tó ń ṣe motorboy, ṣe motorboy ló ń ṣe. Motorboy ló ń ṣe. Ṣé o fẹ́ fi wé mi? Ha, tá bá tú ilẹ̀, tá bá tú kì í ṣe pé, tá bá tú pé gbogbo ẹran ló lè kàn yín apá kì í ṣe bí tí gbé tiẹ̀ ìwọ. Ìwọ ní pé mi lè withstand ẹ̀. Èèlò ló ní lákàntì. Kí nìkan tó ti gbé láyé ẹ̀ ṣe? What are the experience you have in life? Kí ni àwọn experience tó ní about life? Olóhùn ṣọmọ gbòòrò. Pẹ̀lú gbogbo ẹ̀ náà mo rí ní online. Let's leave matter to matter. Lọ́nà yìí ẹ wá bá ń tún tẹ̀. Mi náà bẹ ẹja because I don't want to have issue with you. Mo just stay away from this matter and I don't want that's why I just stay away from this matter. Korúkọ mi máa jáde because at the end of the day you might be thinking maybe èmo fún ní guts kó máa bẹ ẹ sọ̀rọ̀. No, èmi ò fún guts but if you step on you try to insult me. Don't let me say what will happen next. If you are trying to insult me, I will insult you back. And I'm still seeing you as a brother to me. I'm still seeing you as a brother to me. So, Alaye, I don't want to have any issue with you. That's why I'm going on my own. But I just want to clear you one thing. You don't know who I am. Oh, Mourinho to Ambassador. But in any application in life, I'm more than you and your generation. Àti wọ́ àtàwọn ẹbí ẹ̀ máa ra yín pàjẹ́, máa ra yín pàjẹ́. So gbogbo yẹn gbogbo eléyìí tó ń sọ òun I see you as a mature person with the best sọ̀rọ̀ as brother to brother. Go back up lọ́rọ̀ yìí. Did I ever call you? I plead to you to go to see our father before you take any action. We'll share anything now. So we message you as we go to but I'm just telling you as briefly as I am. Message you sent to me. But let me just tell you one thing today. This message has been with me for a week now. You get my point? Going a week now. What to send the sim before I to explain. And all these things which initially I told you that since you know the facts, you should forget about it. But you went ahead and do what is in your mind. Though I have nothing to do about it. Do to send this before now. But I really thank you for this information that you sent to me as well. That's why I paused not to talk to you anymore about this matter. So, and I believe all these things, maybe you think all these things you are sending to me now, if I want to get married to her, maybe this one will convince me. Will it convince me?
you are not the, you can't, this your message can't convince me. Show me. Only convince me at all. Show me. It's all is past, and everything is normal. It's better you know your wife past. Go accept the condition. Condition to need, she's still my wife, and I still love her, and there's no going back in our relationship. So the message don't sense me or need it. I'm more advanced with them, more level. So no message can convince me not to get married to her or to change my plan towards her. I'm sending you a message. You can use it as an evidence. You can buy it more. Yes, I said it, and I can defend it anywhere. And we'll get married soon. Like pen, could any showing women. Even though you have a worst video of her, if it's not important, in the world, you can send it to me. Could any come for me? And for the last time, let this one be the last that you come to my DM to send me a message concerning what is happening. Professor. Mi ní nǹkan tí mo fẹ́ sọ. Ẹni yẹn nítorí pé ń threaten òun wá sí DM lẹ́ẹ̀mẹ́wàá ló jẹ́ kó ń blast pé tó bá gbọ́ yẹn kò ní wá sí DM òun mọ́. So kò sí nǹkan kan tẹ́mi fẹ́ sọ lórí yẹn. Kò sí nǹkan kan. Ó gbà tí mo play last tó ní ìyàwó òun ni ẹ́ tó ní àwọn dẹ̀ máa ṣe wedding very soon tó ní nǹkan tó rí kó send sóun nípa rẹ̀ kódà kó send ibi tọkùnrin ti ń bọ̀ lájọṣepọ̀ wọ́n ti make up mind òun pé ìyàwó òun ni ẹ́ òun dẹ̀ máa fẹ́. Mi mọ̀ nǹkan tó jọ sọ débẹ̀. Ṣùgbọ́n gbọ́ fúnra rẹ̀. Bẹ́ẹ̀ ni mo gbọ́. Bọ̀ gbogbo nǹkan tóun sọ kò àzìmọ́ pé. Kí wọ́n aláàkàn wá pẹ̀lú yín ẹni tí ọ̀fẹ́ yẹn a lè fọwọ́ gbáyà fọ́kọ èèyàn pé ìyàwó òun lè yàn. You know, kì í ṣe girlfriend ilé máa yìí ò ṣe you know. You are a married woman. Cases like this mostly ni kò ń sábà jẹ́ pé wọ́n marry like your own. Like this man and his family went to your father's house, to your family house. They prostrated. Àbí wọ́n dọ̀bálẹ̀ ni? Wọ́n dọ̀bálẹ̀. They did the proper handing over from your family to their family. And this man knew he was talking to your husband that particular time. My dear sister, mi wá kí n tún play bọ́yẹ̀ ẹ̀gbọ́ dáadáa. Tẹ́ ẹ sọ ń tó láti yí ọ̀rọ̀ yẹn dànù. Pé ọ̀rọ̀ yẹn àsọjẹ lásán. Tí gbogbo àwọn làákàyè ayé tí wọ́n sì gbà pé bẹ́ẹ̀ ni. Ọ̀gá. Mo dá lọ́la yìí. Irú ojú wo lè a fi wò ńgbà tí ọkùnrin ń sọ pé wọ́n fẹ́? Ẹ̀rìn mò ń wò. Bẹ́ẹ̀ni, mo mọ̀ pé ń wò mí. Ẹ̀yin náà lójú tẹ́ fi wò ńgbà náà. Bẹ́ẹ̀ni. Ẹ̀rù èèyàn bá yín. Ẹ̀rí pé ti bèmí náà lérè pé ṣé mo fẹ́ ni. Ẹ̀gbọ́n tí mo ní kì í ṣe mi ì lè fẹ́ kò sáàdì ìrìn láàrin mi àti ẹ̀ mi ì lè fẹ́. Torí mi náà mọ bọ̀bọ́ yẹn bọ̀ kì í tamper tèmi o kò mẹ́sẹ́jì mi rí kò bá mi sọ̀rọ̀ rí. Ìgbà tí mo dẹ̀ mọ̀ ó ti bímọ tán torí bí Christian ṣe wáyé níjọ́ tí ó sọ̀rọ̀ ọ̀bọ yẹn fún mi ó ti bí ọmọ ọkàn sọ bí àsọjẹ mi náà dẹ̀ ti ń wò mo ti ń sọ pé ẹni tí Christiana fẹ́ mọ̀ bá sọ̀rọ̀ rí torí ó sọ statement kan gbà yẹn tọ́rọ̀ yẹn ò fi dùn mí lọ títí ó ní bí ó ṣe ń ṣe bó ṣe ń ṣe òun tí ọba sì ń dára nígbà tó ń bí ọmọ alákọ̀ọ́bí fún tán ó ti ń ṣèmí náà bẹ́ẹ̀. Ó ti ń sùn bẹ́ẹ̀ sí wọn náà. Bẹ́ẹ̀ ni ìgbà tó wá tó mo ti á rí tracy ọkùnrin yẹn lèmi náà wulẹ̀ fi gbọ́rọ̀ rẹ̀ sórí mọ́ ó sọ bẹ́ẹ̀. Kí lorúkọ yín mà? Kẹ́hìndé. Ṣé Kẹ́hìndé lorúkọ? Christiana Kẹ́hìndé. Auntie Christiana. Auntie Kẹ́hìndé, báwo lẹ ṣe feel? Did you meet her as a virgin? I did not. Kí ló ṣẹlẹ̀ gan-an? Nǹkan kan ṣẹlẹ̀. A lè help ara wa. Torí pé bógun ọ̀bá ṣẹ́, ọ̀nà ò lè la o. Yóò tún máa yí kítọ́kítọ́ ní ogun ni. A lè help ara wa o. What is happening? You think nothing is wrong with you? You want to say nothing? Or you better keep quiet. You want to say nothing is wrong with you? Nígbà tó bímọ kan fẹ́lẹ̀ tí ọ̀la láàfíà mọ́ tọ́lọ́ ní kejì òkú tó tún ti wá ń ṣe ọ́ bó ṣe ṣe ọ́ ńgbà tó bímọ tán fóun pẹ̀lú eléyìí. Then the third person now came in and you proved to us here that he is your friend and the person is telling us here that ìyàwó òun ni ọ́
bí sánmọ̀ jálulẹ̀ òun ò fẹ́ ọ. So what are you telling me? You said nothing is wrong. Tí wọ́n yẹ pé ìwọ nìkan nìyá rẹ bí tí wọ́n yẹ pé ìwọ nìkan bàbá rẹ bí you are not the first person tí irú ẹ̀ ṣẹlẹ̀ sínú ayé. Tí wọ́n bá níyà láyé tó ní bàbá láyé you are not the first person. Ó tiẹ̀ ní méjèèjì. Tí wọ́n bá lẹ́bí kankan you are not the first person. Ṣé irú wà báyìí ni ó jẹ́ kí o wá débi tó o fẹ́ dé? Ṣé kọ́ mọ́ lápá méjì kọ́ lẹ́sẹ̀ méjì kó dúró kó fòkè ní jẹ́pọ̀ mọ́dápín sójú tí ó wà yìí la fi ń ríran ni àbẹ́tí eléyìí la fi ń gbọ́ràn? Ta ló sọ fún ẹ pé tí òkè àti tìsàlẹ̀ àtàrà la fi ń sọ̀rọ̀? Àṣẹ Ọlọ́run ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ńkọ́? Christiana Kẹ́hìndé ẹ̀táyé rẹ̀ ńkọ́ ó ti lọ. Ó mà ṣe o ó kò kú ó kò kú ó kò kú Ọlọ́run ó dùn mí o ó dùn mí ó dùn mí. Like how old are you, sir, ma? Going to 30 now. You are going to 30. Will you be able to return everything tó lọ ná lé yín? Tó bá dá gbogbo ẹ̀ padà sọ́dà dọ̀bálẹ̀ padà sọ́dà gbogbo àwọn èèyàn tó kó lọ padà. Ọkọ rẹ ni kò ń ṣe boyfriend now. Kò kí ẹ mọ́lẹ̀ kó fún ẹ lóyún ta. Ọkọ ẹ husband. Now òun sọ fún mi bó ṣe struggle nígbà tí ó travel bó ṣe wọ́n wá deport ẹ̀. Wọ́n mọ̀ pé ìgbìyànjú ti ẹ̀ ńgbà tó travel yẹn ni òjò ọwọ́ mú bẹ̀ ni. Ìwọ lọ bá yẹ̀ jẹ́. Sir, wíìkì tí ó bí ọmọ yìí owó ìkómọ mo fẹ́ lọ wá lọ́jọ́ Thursday lọ́jọ́ tí immigration mú mi owó ìkómọ ẹ̀ mo fẹ́ lọ gbà lọ́wọ́ ẹ̀mí gbé kí n yá nígbà yẹn. Níbi tó ti dọ̀ padà wálé. Mo fẹ́ ni mo wà nígbà tán ṣe ìkómọ owó ìkómọ ẹ̀ mo fẹ́ lọ wá pé àwọn gbọ́dọ̀ ṣe ìkómọ yẹn nìkankan èmi àti ẹ sọ̀rọ̀ tán báyìí pé èló ni kí n wá káfí ṣe ìkómọ àti ẹ̀gbọ́n mi ẹ̀ṣẹ̀ lọ lé ńsìn ni owó yẹn mo fẹ́ lọ wá tí wọ́n fi mú mi tí immigration fi mú mi. Sọ pé mi ò mọ yẹn but the spiritual implications òun contribute to owó fún ẹ kó lè lọ kó lè ráàyè ṣe ń tó fẹ́ ṣe wọ́n ṣe pé torí pé ó nífẹ̀ẹ́ rẹ̀. So your spirit reveals to tally, it reveals to work together. Oní issue nítorí pé wọ́n ń wá owó ọmọ tí kìí ṣe tiẹ̀ tó o sì ti gorí oyún olóyún ó padà rárìn fẹsẹ̀ sí wọ́n dẹ̀ padà wálé lọ́sàn-án kan òru kan. Olóòtú ní kí n jókòó sí Èkó. Èmi kọ́ lèmi ní kó. Bẹ́ẹ̀ ni ó ní pé gbogbo family mi jẹ́ kí n sọ please gbogbo family mi ló kú mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi. I have to just sit down ní kí n dúró sí Èkó kí n má ti wálé but ní pé tó káwọn family òun fẹ́ káwọn family ẹ̀ ṣe mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi sí 3 weeks ago gbà tí gbogbo ọ̀ ṣe mi. Ó ní kí n má jẹ́ káwọn family òun mọ̀ èmi ò ní ó ti mọ̀ ẹ́ pamọ́ ìwọ ló pa ọlá. Òun ló sọ wípé òun ò lè wálé torí àwọn tó jẹ torí àwọn ibi tá a ti gba owó yẹn ẹ ní sùúrù ibi tá a ti gba owó pọ̀ nígbà yẹn so àwọn ló sọ pé àwọn ò lè wálé wípé torí gbogbo gbèsè yẹn àwọn ọmọ àwọn yẹn fẹ́ san ojú ti àwọn báwọn ṣe fẹ́ wálé kò sáwọn ṣe fẹ́ wálé ènìyàn lọ láàrin 3 months ó dé padà wípé báwo làwọn ṣe fẹ́ ṣàlàyé wípé kínní kódà èmi gan cover àwọn ní everywhere pé àwọn tó gbọ́ sí mo sọ fún ọ pé wọn ò tí ì pérọ ni o kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ àwọn ló sọ pé àwọn ò wálé. So ọmọ yẹn lásán nǹkan tó ṣe ọmọ yẹn ni wípé kò tí lè sọ tán ó lè pè dáàdì mi how are you where are you nǹkan kan tí bá pè sí wá ní pọ̀sán ni máa pè lójú yẹn máa gbọ́ òun náà ló fẹ́ ló ń bá yé ọmọ ọlọ́mọ yẹn jẹ́ pé dàpé nígbà tó fẹ́ fi máa dìfẹ́ǹdì ìwà ìbàjẹ́ tó ṣe. Lójú gbogbo ọmọ Nàìjíríà wọn pé èèyàn ńlá ni dáàdì ẹni dáàdì wọn ni olórí àwọn tó ń ta ọ́ìlì lẹ́ẹ̀kan ní gbogbo Ọ̀yọ́ state ṣé ọ́ìlì tí wọ́n máa gbàgbà kalẹ̀ ẹ má dàkọ dáàdì wọn ẹ má dàkọ wọn bí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run má jẹ́ ó consume bàbá yẹn ni torí pé Christiana Kẹ́hìndé òde alẹ́ yìí kìí sóde rè o kí lẹ fẹ́ ṣe ń pa ọmọ yín tẹ́ bí báyìí. ìgbà tó ti bá wọn bá sọ̀rọ̀ yẹn níta ní lásìsílẹ̀ pé lábẹ́ òfin pé òun ló sì ní ọmọ torí pé ó bá ṣe ìgbéyàwó nǹkan kan but owó tí àwọn dẹ́ request fún pé owó tó ń fi ṣe súná ọmọ tó ń ná lọ hospital ó ní 5 million naira bọ́rọ̀ yẹn dẹ̀ sí lu jáde sàn pé ká pé mo bá ṣe tán àti claim ọmọ ni ó ṣe kéèyàn kémi náà ti da owó díẹ̀ pamọ́ ọ̀rọ̀ yẹn lu jáde ní bọ́dà mi tí mo sọ fún ni ọ̀rẹ́ bọ́dà tiwọn tí àwọn fi sọ ìgbà tọ́rọ̀ sì dọ̀rọ̀ olówó dé báyìí mo sọ pé kò sí owó lọ́wọ́ mi kó tó dípa gbé nígbà ẹ̀gbọ́n sẹ̀ àti ń sọ pé wá sí wá 500,000 nígbà yẹn bọ̀dà sáà sọ pé àtowó pé àwọn ò fẹ́ owó mọ́ pé àwọn sáfẹ́ jẹ́ kí ó dé orí rédíò ní kí gbogbo ayé rí wa. ó lè má rẹ lómi ìfẹ́ máa wọ́n ti ń pè ní ó ní pírọ́blẹ́mù bẹ́yẹn ó yá. pé àwọn sáfẹ́
fi bá ń sáfẹ́ jẹ́ kó dé orí rédíò ni ọ̀rọ̀ owó sànà ẹ̀ sọ mi ò sì tí ì rí owó. ọmọ mélòó ló ti bí tẹ́lẹ̀? ọmọ 2. plan wo ni wọ́n ní fún ọmọ rẹ ọmọ tó bí fún ẹ? olúwo ni ìyàwó ẹ travel lọ? Dubai kì í ṣe pé ó rọrùn ló fi lọ náà ebi struggle lọ ni. ọlọ iṣẹ́ ń bẹ̀ náà. báwo ló ṣe máa feel tó bá gbọ́ báyìí? báwo ni ìyàwó ẹ ṣe máa feel àbó ti gbọ́? ó ti gbọ́ báyìí nù tó fi lé débí báyìí. wàláì ó ti gbọ́ wọ́n jẹ́ àgbọ́ kankan sí bí. ṣé dáàdi ìyàwó yìí mọ̀ sí tẹ́lẹ̀ ń tá a wá sáǹsì? wọn ní màbáyá wọn sọ lé àbí wọn sọ lé. káàdì ẹ̀ náà mọ̀ kí lẹ fẹ́ báyìí? èmi ìgbà tó sí lóun ló lọmọ àti everything èmi ní gbogbo tí mo ná lórí ẹ̀ àtowó tèmi gan tó wà lọ́wọ́ tiẹ̀ náà àtàwọn àjọ tó dá àti everything tó ń bá mi dá nítorí mi ò mọ̀ pé gbogbo nǹkan òṣì báyìí ló ń ṣe ní Ìbàdàn so àtowó tó lọ́mọ àti owó tí mo ná lórí ọmọ láti lẹ̀ mo ní pé kó bá mi kó wọ́n bá mi kó ọmọ kí n dẹ̀ yọ̀ǹda ẹ̀. sẹ́lẹ̀ ìjọba máa fún èsì ìjẹun tó lè rí. ọ̀lọ́lá nǹkan tó fi dé ibi gan ni pé bó ṣe ń bà mí jẹ́ káàkiri gé ìgbé kan wà lára mi tó fi ń dìbẹ̀ndì ara ẹ̀ nítorí dídí sọ wípé ó sọ fáwọn ọ̀rẹ́ mi kan náà pé òun náà máa mi sọ fún un bá èmi jẹ́ tí bá mọ̀ pé mi ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí báwo ti fẹ́ dákẹ́ láti má sọ fáwọn ọ̀rẹ́ mi gbà tó wá ní wáyé pé mí ni ó ṣe voice note fáwọn èèyàn bó ṣe sọ bí náà ló ṣe voice note fáwọn èèyàn àwọn tó ṣe voice note tó mọ̀ pé ọkàn ò ṣe mí so everybody mo máa wò pé àti ń bá wa mú ọ̀rọ̀ yìí kí n jẹ́ kó lọ bí ilé ọmọ yìí má tún lè affect ní ọjọ́ iwájú láì ṣe pé mo ṣẹ̀ kí ni mo ṣe fún. it's alright ṣe tó jókòó èsì jẹun tó lè rí 500,000 fún ọkọ ẹ sẹkọọ ọkọ ẹ lówó ọkọ ẹ tó yẹ fẹfẹ lówó má jọ lọ gbà wọn ọkọ ẹ tó mọ tí yẹn ń sọ. ó sì fẹ́ kọ́lọ́hún kó bá ẹ dá ìjọ ìsá tó bá jẹ́ pé mi ní ẹ̀mí nígbà kọ́bọ̀ àdàbí ni mà sọ ń sì lọ bọ́ lọ́hùn ń sì sunkún lọ bá pé tó bá yẹ pé wọ́n rán yàn mí jẹ lóòótọ́ ni o bá yẹ pé wọ́n yàn mí jẹ lóòótọ́ ni o ọlọ́run olóòsí lẹ́yìn alábòsí mo fà wọ́n lé ẹ lọ́wọ́ tó bá jẹ́ pé wọ́n láǹfààní pọ́lọ́ ní kí ló fi gbà ó ní kọ́lọ́ kó fi kẹ́ o kó fi gbé ẹ ga kó fi padà lẹ́nu ọ̀rọ̀. I think that one is enough for you. Leave them. Leave this lady, please. Leave her. Let her go. Take care of the one she left for you. Àbí ọ̀dọ̀ ta ló mọ ẹ wà? ilé wọn ló wà. Ilé ọ̀dọ̀ tẹ. ọ̀dọ̀ mi. Ọ̀dọ̀ rẹ ló wà. Ṣé ọ̀dọ̀ rẹ̀ náà ló wá máa wà? Ẹ sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ sì tọ́jú ẹyọ kan tó jẹ́ tiẹ̀ yẹn. máa ṣe DNA test kí n tún gbà. Ó ṣe DNA test yẹn náà. There's nothing bad in that. That's the advice ẹ kíyàn fún ẹ náà nìyẹn. So ń lò nìyẹn. olóyin. Ń lò ní. Iṣẹ́ kí ló ṣe? fashion designer. Aṣọ náà ló sì náà dì sí. bẹ́ẹ̀ni. Mo mọ bó ṣe ń feel. 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 Ara yẹn nìkan kọ́ ló ti hot o. Ó hot lára gbogbo ọmọ Nàìjíríà jákèjádò àgbáyé. Ká ló orí comment tó wà ń bí ni o ò ní béèrè 1 naira mọ́. I'm telling you. Ká ló ní orí comment tó wà ń bí. In fact, alẹ́ ìlú ẹ̀ kí ni ẹ dùn jù nú ayé. Bígbà tó kó ònú bandage ni. Ẹ fẹ́ sọ̀rọ̀ sà? Ó yá ẹ sọ̀rọ̀ torí time. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé lórí ọ̀rọ̀. Báwo lẹ ṣe jẹ́? ọ̀rẹ́ rẹ̀ ni mo jẹ́ ni mo bá wọn ṣe process travel yẹn gbà. Okay. so dàbò gbèsè tó jẹ́ mo wà involve lé lórí. number 1 náà ní táìmù yẹn nígbà tó wọlé kó tó lọ gan ló yẹ kó ti fura because ó miss flight yẹ. lálákọ̀ọ́kọ́ àwọn méjì wọn jọ lọ. kọ́ńtù náà lọ. Bahrain ni àwọn méjì wọn jọ lọ ẹnì kejì ti stay sí bẹ́ẹ̀ báyìí. wọ́n wà bẹ́ẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni ṣé wàá gbọ́ nǹkan wá dàrú fún débi wípé kò sí kankan mọ́ bẹ́ẹ̀ tó jẹ́ mi gangan bíi $1,000 olówó gbowó ẹgbẹ́ àti kó wá ìgbà gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo jẹ gbèsè rẹ̀ gan lórí wípé kó sàlẹ̀ dáa fún ọ̀rẹ́ mi tó bá dáa fún tó wọn bẹ́ẹ̀ tó láàánú ni. ó lo 20 days ní sẹ́ẹ̀ ní Bahrain ẹlẹ́mọ̀ ibi tí ogun yẹn ti ń jà ní tí mo fẹ́ sọ lé lórí mi. ẹ jẹ́ ká nígbà àkókò ogun yẹn ti ṣẹ́ lálẹ́ ogun yẹn ti ṣẹ́ lágbára Ọlọ́run ṣùgbọ́n tó o bá tún gba 1 naira ló kéré jù lọ́wọ́ obìnrin kódà kò jówó rẹ tó kó sí lọ́wọ́ ogun yẹn ò ṣẹ́ o. Leave everything leave bí mo ṣe ń ṣètò lọ́wọ́ yìí gan ó tún rà láàánú gan látara ètò yìí bí mo ṣe ń ṣètò lọ́wọ́ yìí ó rà láàánú látara ètò yìí lágbára Ọlọ́run. Leave everything kó wá rí bọ́nà rẹ̀ ó ṣe là iṣẹ́ kí ló ló ń ṣe electrician àbí tẹ́ ẹ̀ bá kọ́lé tẹ́ bá faná síbẹ̀ o lè bá wọn ṣe o lè ṣe ọ̀nà rẹ̀ ti là látòní lọ
agbára Ọlọ́run leave everything please. I know how you feel. Èmi náà feel fún ẹ. Mo dà bó ṣe máa rí. Mo imagine bó ṣe máa rí nígbà tí bọ̀bọ̀ yẹn ń bá ẹ sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tó gbọ́ tí ò fira ìsìnkú ẹ tó tún intimidate ẹ tó tún threaten ẹ. Nígbà bó ṣe máa rí nǹkan ló ń threaten ẹ tó ń threaten ẹ lójókòó tí ẹ yìí. Ẹni tó intimidate ẹ lójókòó tí ẹ yìí. Kọ́nà rẹ̀ dẹ̀ lè là ní. Wàá máa rántí nǹkan ẹni tí ó bá ní tàn kò ní tàn. Ẹni tó bá ti fẹ́ tàn láyé yóò ní tàn. Àwọn ìtàn bó bá ṣèmi ni mi ò lè gbà á. Ó ṣe wá gbárù nǹkan báyẹn ìtàn yẹn làwọn ọlọ́lá mọ̀ pàtí wọn bá lọ́lá tán. Ṣùgbọ́n gbà wọn ò bá tí ì lọ́lá tí wọn ò tí ì jẹ́ èèyàn wọ́n máa dàbí pé èèyàn jẹ ni lójú wọn. Mo bẹ̀ torí Ọlọ́run. Mo bẹ̀ torí Ọlọ́run. Anything tó bá gbà lọ́wọ́ ẹ̀ yóò sọ ẹ́ dèrò ẹ̀yìn ni o. Anything tó bá gbà lọ́wọ́ ẹ̀ yóò sọ ẹ́ dèrò ẹ̀yìn ni o. I tell you. And I promise you through this program ọ̀nà rẹ̀ máa là. Ẹni tí ó gbéṣẹ́ fún ẹ ẹni tí ó rẹ̀ lọ́wọ́ ẹni tó mọ̀ rí tí ó sọ pé aláàjì ẹ bá mi pọ̀ ọkùnrin yẹn I want to bless him mo fẹ́ gbéṣẹ́ báyìí fún bẹ́ẹ̀ ló máa rí dídé kó máa lọ ẹ̀yin náà ẹ máa lọ o ò lè fẹ́ lóòótọ́ tọ́jú ọmọ tó bí o ẹ máa lọ. Kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaji Dr. Oríyọmí Amúzáàtì olóòtú àti olùdarí Àgídìgbò iwájú ni ọ̀pá ìbí tí yín ó máa rí sí o. Àgídìgbò ò ní dànù o kọ́kọ́rọ́ alátẹ ò ní wọ́mí o. Èmi ó máa fẹ́ yìí ṣe lọ́nà ire o.